ìránṣẹ́ Ọlọ́run ni ẹni àmì òróró Olúwa ni Pásítọ̀ Adésínà ogún ọdún o. Pásítọ̀ Adésínà Adéṣọlá ogún ọdún o. Àpáta dé àpáta pààrọ̀ ewì dé èrò gbogbo yẹtúyáyà ẹja lọ ọ̀rọ̀ ló sọ wípé ká máa káyé ọjọ́ orí wa ká lè máa fọkàn wa sípa ọgbọ́n èyí ló jẹ́ ká máa kí Pásítọ̀ Adésínà Adéṣọlá Ayọ̀mọ́ ọmọ Akíadé olóríire ènìyàn àtàtà tí ń sọjọ́ ìbí lónìí gbogbo ọdún o ẹni àmì òróró Olúwa ẹni Olúwa Ọlọ́run ọba mi fẹ́ dénú ọmọ títílayọ̀ ayé Adésọjí Moshood ọmọ Akíadé ọlọ́jọ́ ìbí máa gbọ́ o ìwọ lọkọ Olúfúnkẹ́ ọkọ Olúbùkọ́lá okú ọdún ọjọ́ ìbí rẹ tòní Popsi Miracle Adétòkunbọ̀ Popsi Marvelous Sarah bàbá Déní Olúwa tó fún mi ìwọ náà ni bàbá Olúwa tẹ́ni ọlá Deborah Olúwa tẹ́ni ọlá Fẹ́mi nìkan Blessing Adémídọ̀tún kọ́ o ọmọ Akíadé náà ní í ṣe tuntun wọn bẹ lálàáfíà ara ọlọ́jọ́ Ìkirè nílé Ewúwìrí níṣèlú rẹ ọmọlé alùṣẹ̀kẹ̀rẹ̀ ní ti bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ aládé dandan bí ọkọ ìwọ lọmọ ẹlẹ́rìn sàdò ìwọ lọmọ okùn oyè aráàlà rẹ máa gbọ́ ìwọ lọmọ wọn níkirè ọmọ ewu ní wínní ọmọ adálẹ̀ dé wùrà ọmọ adálẹ̀ dé sùn gángan ọmọ ewu filé hàn mí ọmọ ewu fòde hàn mí ọmọ ewu kò jẹ́ pàbùdá lè kiri hàn ní ìwọ lọmọ akọ̀kú lé ìwọ lọmọ akọ̀kú òde ìwọ lọmọ akọ̀kú ọ̀nẹ́jì ìwọ lọmọ akọ̀kú olókùú má sí ìwọ lọmọ asákùú má wo má ròyìn ìwọ lọmọ akọ̀kú má wo má ròyìn ọmọ tí ní yèyí àró ọmọ olórí ìsàkójẹ kan èyí tá a mọ méjì ṣẹbọ lọ́jọ́ gbogbo ọmọ onítọ́rùrù tájòjò dúdọ̀wọ̀ àjòjì kájòjì tó bá wọbẹ̀ yóò jẹ ní ẹbọ ọmọ àjòjì wéréwéré ọ̀nà Ìkirè èyí tí panísì jẹjì lọ gbogbo ọmọ Ìkirè tó bá gbọ́mi ẹjẹ́ máa rọ́wọ́ yín o ọlọ́jọ́ okú ọdún okú ìyèdún ó sọdún èyí wàá ṣèmí yìí sí nínú owó nínú ọlá nínú iyì nínú ẹ̀yẹ láàrin àwọn ọmọ lágbára lọ́wọ́ Olúwa ọba lágbára lọ́wọ́ bàbá òkè òní fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ òní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ ìwọ fún alára rẹ gan òní fẹ̀mí ara rẹ ṣiṣẹ́ ìránṣẹ́ àṣejèrè ló máa ṣe àyúnlọ àyúbọ̀ lọ́wọ́ yẹnu bó bá ti lọ re ló máa bọ̀ re òní rí pọ̀ ọmọ òní rí pọ̀ aya òní pàìsàn lògbà ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ mobì lórí àtẹ ọdọọdún lọ́dún máa ń dún o bọ́dún bá sì ti ń dún ọdún a máa dùn bọ́ lọ́dún ọdọọdún lọ́dún ó máa dún fún ọ ọdọọdún lọ́dún ó máa dùn fún ọ happy birthday to you sir ìgbà ọdún kan ni ìwọ máa bá wọn pẹ́ láyé ó máa fèrègì jóbi ó máa fọwọ́ pawú ó máa gbó bí olúgbó ti gbó ó máa dàgbàdàgbà bí ara ọ̀rọ̀ wéra máyérẹ̀kẹ́ lòmíràn kó bọ́ ọ jẹ́ okú ọdún okú ìyèdún happy birthday to you sir and we all wish you long life and prosperity ìgbà ọdún kan ni àpáta pààrọ̀ ewì lèmi ń jẹ́ tẹ́ ẹ bá fẹ́ kàn sí mi ẹ pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775 mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀.